Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Olúwabùkọ́lá Ayakótẹ́nu sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò sí Mìmí lénìí. Lórí ètò Kò sí Mìmí lénìí, ẹ dìde ẹ jẹ́ kí a gba àdúrà. Ayérayé nínú àwọn ọ̀run aforúkọ yín àti ọlá fún orúkọ yín, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí a rí gbà tí ẹ fi pa wá mọ́, tí a fi wà láàyè tí ó dára. Ẹ gba ọpẹ́ wa, ẹ gba ìyìn wa. Òun náà tí a máa gbéyàwó lórí ètò Kò sí Mìmí lénìí, bí wọ́n ti gbé tí ọ̀tún wa wọlé, ẹ má ṣe jẹ́ kó gba tòsí jáde. Ọ̀rọ̀ náà ẹ má ṣe jẹ́ kó lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín àmín ní orúkọ Jésù. Lórí ètò Kò sí Mìmí lénìí, kí ni ohun tí a fẹ́ gbéyẹ̀wò? A fẹ́ gbéyẹ̀wò gbèsè, debt, gbèsè. Màá mú bíbélì kíkà mi nínú ìwé àwọn ọba kejì orí ìkẹrin. A ó ka ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkeje. Bíbélì kíkà wa láòmù nínú ìwé àwọn ọba kejì orí ìkẹrin, ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkejì, tí ó kà báyìí pé ọkùnrin kan nínú àwọn ọmọbìnrin àwọn ọmọ wòlíì ké bá Èlíṣà wípé, ìránṣẹ́ rẹ ọkọ mi kú o, ìwọ sì mọ̀ pé ìránṣẹ́ rẹ bẹ̀rù Olúwa. Àwọn onígbèsè sì wá láti mú àwọn ọmọ mi méjèèjì ní ẹrú. Èlíṣà sì wí fún pé, kí ni èmi ò ṣe fún ọ? Wí fún mi, kí ni ìwọ ní nílé? Òun wí pé, ìránṣẹ́ rẹ kò ní nǹkan kan nílé bí kò ṣe ìkòkò òróró kan. Ó sì wí fún pé, lọ, kí ìwọ kí ó yá ìkòkò lọ́wọ́ àwọn aládùúgbò rẹ káàkiri, àní ìkòkò òfo, yá wọn, kì í sì ṣe díẹ̀. Nígbà tí ìwọ bá sì wọlé, kí ìwọ kí ó ṣe ilẹ̀kùn mọ́ ara rẹ àti àwọn ọmọ rẹ, kí o sì dà á sínú gbogbo ìkòkò wọn nì, kí ìwọ kí o sì fi èyí tí ó kù sí apá kan. Ó sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀, ó sì ṣe ilẹ̀kùn mọ́ ara rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ tí ń gbé ìkòkò fún wá. Ó sì dà á, ó sì ṣe nígbà tí àwọn ìkòkò kún, ó sì wí fún ọmọ rẹ̀ pé, tún mú ìkòkò kan fún mi wá. Òun sì wí fún un pé, kò sí ìkòkò kan mọ́. Òróró náà sì dà á. Nígbà tí ó wá, ó sì sọ fún ènìyàn Ọlọ́run náà, ó sì wí pé, lọ ta òróró náà, kí o sì san gbèsè rẹ, kí ìwọ àti àwọn ọmọ rẹ kí ó sì jẹ èyí tí ó kù. Ohun tí mo ní a fẹ́ gbéyẹ̀wò lénìí ni ìgbèsè. Ìjẹ́ gẹ́gẹ́ bí Kristẹni, ṣé ó dára kí èèyàn máa jẹ gbèsè? Ìgbèsè kì í ṣe ohun tó dára. Gẹ́gẹ́ bí a ti rí nínú bíbélì àyọkà wa yìí, ìránṣẹ́ Ọlọ́run ni ẹni tó jẹ gbèsè. A mọ̀ bóyá ìgbèsè yẹn gan ló pa á. Because tí èèyàn bá jẹ gbèsè ńgbà míì, tó bá ti rí ẹni tó jẹ gbèsè tó ń bọ̀ báyìí, ẹ̀rù á ti bà pé, lágbájá ti ń bọ̀ o, lágbájá ti ń bọ̀ o, lágbájá rèé o, kí ni mo ṣe fẹ́ rí owó san? Ẹ̀rù yẹn gan pàápàá ńgbà míì á máa jẹ́ kí ènìyàn ní ìfúnpá gíga. A lè sọ bóyá ẹ̀rù gbèsè tí ìránṣẹ́ Ọlọ́run jẹ yẹn ló pa á. Nígbà tó tún wá jẹ gbèsè tán tó kú nìyẹn, àwọn onígbèsè tún wá wọ́n wá bá ìyàwó ẹ̀ pé, àwọn ọmọ ẹ méjèèjì a máa kó wọn lọ o, a lọ fi wọ́n dí owó, wọ́n á lọ sin gbà, wọ́n á ṣiṣẹ́ láti fi san gbèsè tí bàbá wọn jẹ. Lórúkọ Jésù, ìwọ àti èmi a ní san gbèsè tá a mọ̀ ń pa ẹ̀ lórúkọ Jésù. Ìgbèsè jíjẹ kì í ṣe ohun tó dára fún Kristẹni. Ìgbèsè jíjẹ nígbà mìíràn, ẹ má jẹ́ kí n sọ pé nígbà mìíràn, ó lè má jẹ́ kí Kristẹni pàápàá kó wọ ìjọba ọ̀run. Pàápàá jùlọ ọkùnrin yìí, Ọlọ́run tó fẹ́ ràn án lọ́wọ́ ni ó jẹ́ kí àwọn onígbèsè yẹn kó wá. Ṣé ẹ mọ̀ wípé ọkọ obìnrin yẹn ti kú? Wòlíì Ọlọ́run ni ọmọ wòlíì dẹni. Ṣé ẹ rò pé ó lè wọ ìjọba ọ̀run tí ì bá ṣe pé obìnrin yẹn san gbèsè yẹn fún? Nítorí ẹ̀, tẹ bá rí àwọn tó jẹ́ Kristẹni, àwọn ọmọ Ọlọ́run tòótọ́, tí wọ́n bá fẹ́ fi ayé sílẹ̀, wọ́n á pe àwọn ọmọ jọ, wọ́n á pe àwọn ẹbí wọn jọ, wọ́n á ní ó yẹ ẹ mú gègé, ẹ mú tákàdá, ẹ máa kọ sílẹ̀. Àwọn jẹ ẹni báyìí báyìí lówó, àwọn jẹ ẹni báyìí báyìí lówó, ẹni báyìí báyìí ló jẹ wọ́n lówó. Wọ́n sọ nítorí pé kí àwọn ọmọ àbí àwọn tí wọ́n fi sẹ́yìn kí wọ́n lè bá wọn san owó yẹn. Nítorí pé mo rò wípé Bíbélì ò sọ wípé ajigbèsè á lè jogún ìjọba Ọlọ́run, onígbèsè ò ní lè jogún ìjọba Ọlọ́run. Fún ìdí èyí, ìwọ gẹ́gẹ́ bí Kristẹni náà múra, má máa jẹ gbèsè. Tó bá sì jẹ gbèsè, múra láti san. Àwọn èdè kan wà tí àwọn èèyàn máa ń pè sí wọn ní bóyá ó jẹ lówó ni àbó jẹ wọ́n lówó, wá ní kí ni Nàìjíríà gan jẹ gbèsè, ibì kankan náà jẹ gbèsè. Kò ń ṣe nǹkan tó dára, kò ń ṣe èdè tó dára. Pàápàá jùlọ fún ìwọ Kristẹni,
tí ò ń lépa ọ̀run kò yẹ kó máa jẹ gbèsè, torí tó bá jẹ gbèsè kò ní jẹ́ kó dọ́run, nítorí pé àwọn tó jẹ ní gbèsè láyé wọn ò ní yọ̀ǹda ẹ nínú ọkàn ẹ. Ó ṣẹlẹ̀ ní ọdún mélòó kan sẹ́yìn, obìnrin kan ó rajà lọ́wọ́ mi ńgbà yẹn, ló wá ní ìyá rere òun mọ̀ pé òun jẹ yín lówó o, ṣùgbọ́n tó bá di oṣù tó ń bọ̀ òun máa mú owó ọjà yẹn wá tí Jésù ò bá tí ì dé. Ó wá béèrè ìbéèrè kan lọ́wọ́ mi lọ́jọ́ yẹn tó yà mí lẹ́nu. Ó wá dáhùn pé ẹ jọ̀ọ́ mà ìyá rere, tí Jésù bá dé kí oṣù tó ń bọ̀ tó dé, ṣé ẹ yọ̀ǹda mi nínú ọkàn yín láti lọ? Mo ní tí Jésù bá dé kóṣù tó ń bọ̀ tó dé, mo ní mo yọ̀ǹda yín, ẹ máa lọ. Ìṣe ló dàbí wípé obìnrin yìí mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí òun. Oṣù tó tẹ̀lé kò sí láyé o. Nígbà tí ọkọ ẹ̀ máa padà wá bá mi lóṣù tó tẹ̀lé ló sọ fún mi pé ìyàwó òun ti fayé sílẹ̀. Mo wá, ó yà mí lẹ́nu, mo ní ṣé obìnrin yìí mọ̀ ni kó tó sọ nǹkan tó sọ. Ọkọ ẹ̀ wá béèrè lọ́wọ́ mi pé owó tó jẹ mí èló ni àti pé báwo lòun ṣe máa san. Mo wá sọ fún ọkọ rẹ̀ pé kó má yọnu, pé kí obìnrin yẹn tó fayé sílẹ̀ ló ti sọ fún mi wípé ṣé tí Jésù bá dé, Jésù ti ẹ̀dẹ̀ ti dé nìyẹn nígbà tó ti lè lọ, nígbà tó ti sọdá lọ. Mo ní mo yọ̀ǹda pé kó fi owó yẹn sílẹ̀, pé mi ìgbà mú. Gẹ́gẹ́ ìwọ náà gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, tó bá jẹ́ èèyàn ń gbèsè, tó bá jẹ́ èèyàn ní gbèsè, tó jẹ gbèsè, o gbọ́dọ̀ máa lépa bó ṣe máa san gbèsè yẹn. O gbọ́dọ̀ máa lépa bó ṣe máa san. Tó bá sì jẹ́ wípé nǹkan tó ò ní lè san ni, lọ bá ẹni tó jẹ lówó yẹn bá sọ̀rọ̀ ìtùbí ìnùbí. Tó bá jẹ́ wípé o lè dárí ìgbèsè jì ẹ́, torí Bíbélì gan sọ nínú Bíbélì wípé dárí ìgbèsè wa jì wá bí a ti ń dáríjì àwọn tí ó ń ṣẹ̀ wá. Ó ṣeé ṣe kó o forí ìgbèsè jì ẹni tó jẹ ẹ́ ní gbèsè. Ó ṣeé ṣe kí àwọn tó jẹ lówó pàápàá kí wọ́n forí ìgbèsè jì ẹ́. Àṣà àti gbọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí tó jẹ́ wípé àwọn orílẹ̀-èdè tí Nàìjíríà jẹ lówó wọ́n sì dárí ìgbèsè wọn jì wọ́n. Bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí ènìyàn lè dárí ìgbèsè rẹ jì ọ́ tó ò bá lágbára. Kódà àwọn ilé ìfowópamọ́ mìíràn gan máa ń dárí ìgbèsè jì àwọn ènìyàn. Wọ́n á sọ wípé àwọn dárí ìgbèsè jì. Ìwọ náà lọ bá àwọn tó jẹ lówó, má sá fún wọn. Kò ṣe pé kán máa bọ̀ nílé ẹ̀ kó wá lọ sápamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì kó wá máa sọ fún àwọn ọmọ pé tell him that I'm not at home, my mommy is not at home, my daddy kò dáa. Má jẹ́ kó rí bẹ́ẹ̀. Lọ bá wọn ẹjọ́ sọ ní ìtùbí ìnùbí. Tó bá sọ wípé òun fẹ́ gbowó mi ì lágbára àti san lẹ́ẹ̀kan náà, màá máa san díẹ̀. Màá máa san díẹ̀. Tẹ́ bá ti jọ sọ ní ìtùbí ìnùbí, ọkàn ẹ̀ á fúyẹ́, wàhálà á kúrò nínú ayé ẹ. Gbèsè kò ń ṣe nǹkan tó yẹ kéèyàn. Yorùbá tilẹ̀ bọ̀, wọ́n máa ń pa òwe kan, wọ́n ní a kì í fi gbèsè sọ́rùn ṣẹ̀ṣọ́, a kì í fi gbèsè sí ọrùn ká ṣẹ̀ṣọ́. Ìtumọ̀ ẹ̀ ni pé kó wá jẹ àwọn èèyàn lówó, ó jẹ àwọn èèyàn lówó jọ, ó wá ń raṣọ, ó wá ń jáde, òun dá bí ẹdun, òun rọ̀ bí òwe. Kò dáa, kò ń ṣe nǹkan tó dáa. Gbèsè owó nìkan kọ́ lèèyàn sì lè jẹ. A ní oríṣiríṣi gbèsè. Ìgbèsè owó ìyẹn ló common jù táwọn èèyàn mọ̀. Ìgbèsè àkókò nígbà tá a ti sọ wípé Bíbélì ti sọ fún wa wípé rántí ọjọ́ Olúwa láti yà á sí mímọ́. A ti mọ̀ wípé ọjọ́ Sunday, àwọn kan mú ọjọ́ Sátidé gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi. Gbèsè nìyẹn gẹ́gẹ́ fún ìwọ Kìrìsìtẹ́nì. O gbọ́dọ̀ wà nílé ìjọsìn. Tó o bá tẹ ò sí nílé ìjọsìn ní àkókò ìjọsìn yẹn, o gbọ́dọ̀, bóyá o máa wàá wò lórí íńtánẹ́ẹ̀tì, wàá lè gbèsè owó nìkan kọ́ lèèyàn lè jẹ. Èèyàn lè gbé gbèsè àkókò. Tó bá ti lè sọ wípé báyìí, bóyá o sọ fẹ́nìkan pé mò ń bọ̀ nígbà báyìí, ó ti jẹ gbèsè àkókò yẹn nìyẹn. Tí bá sọ wípé mò ń bọ̀ lọ́dọ̀ yín ní ìwòyí ọ̀la, mo ti jẹ gbèsè àkókò yẹn nítorí èmi ni mo sọ wípé mò ń bọ̀ ní ìwòyí ọ̀la. Tí mi ìbá ní lè wá, ó yẹ kí n sọ wípé kí n pè padà pé nǹkan tí mo sọ pé mo lè ṣe lọ́la yẹn o kò ṣeé ṣe mọ́ o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa Kìrìsìtẹ́nì àbìkítà àkásí gbèsè ní gbogbo àwọn nǹkan kéékèèké yẹn sì ni Ọlọ́run máa ń kà sí. Èèyàn máa ń jẹ gbèsè májẹ̀mú náà nígbà míì. Wọ́n gbé gbèsè májẹ̀mú pàápàá jùlọ kọ́lọ́run kó dáríjì wá. Nígbà tí a bá lọ síbi tí bóyá ibi tí ọ̀fọ̀ ti ṣe àwọn kan, àwọn ẹbí, àwọn ará, wọ́n máa sọ pé má wọ́ọ̀rì, wọ́n máa sọ fún obìnrin yẹn pé má wọ́ọ̀rì, má yọra ẹ lẹ́nu, a ti tó fún ẹ, bàbá kú, ìyá kú. Ó mọ̀ wípé ọ̀rọ̀ tó ń sọ ń gbà yẹn gbèsè ni, májẹ̀mú ló ń dà. Bàbá kú, ó ń sọ wípé ohun tí ẹni tó kúrò nínú ayé tí ò lè ṣe yẹn pé wọ́n máa ṣe fún wọn. Ó ti ń dá májẹ̀mú.
ẹlòmíràn dẹ̀ nígbà tó bá dá májẹ̀mú yẹn tán, ìjọ́ tó ti rí obìnrin yẹn gbẹ̀yìn báyìí kò ní padà lọ síbẹ̀ mọ́, ó sì ti fẹnu dá májẹ̀mú, ó ti jẹ gbèsè májẹ̀mú. Ẹ jẹ́ kí a máa kíyèsára ohun tí à ń fẹnu wa sọ, torí ọ̀pọ̀lọpọ̀ ohun tí à ń fẹnu wa sọ májẹ̀mú ni táwa gan ò mọ̀. At the end of the day a ní lè fulfill májẹ̀mú tá a dá yẹn, gbèsè ló dì sí wa lọ́rùn yẹn, ó ti di gbèsè sí wa lọ́rùn. Èèyàn máa ń jẹ gbèsè owó, gbèsè àkókò, gbèsè májẹ̀mú. Ẹ jẹ́ kí a kíyèsára, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Gbogbo ibi tí a bá ti jẹ gbèsè, ẹ jẹ́ ká lọ san gbèsè yẹn, ẹ jẹ́ á lọ san. Ká lọ bá wọn, bó ṣe báǹkì náà ló jẹ lówó, àwọn èèyàn náà ló wà ní báǹkì, wọ́n ń ṣe àjọ̀nú, wọ́n ń ṣe áńgẹ́lì, lọ bá wọn sọ, lọ fún mítì wọn, jókòó ìtùbí ìnùbí ẹjọ́ sọ, ó dá oye báyìí ni mo jẹ, oye báyìí ni mo lágbára àti máa fún yín lóṣooṣù, bí mo ṣe máa san leléyìí. Ìyẹn ti wàhálà yẹn ti ń kúrò lọ́rùn ẹ díẹ̀díẹ̀ nìyẹn. Ṣùgbọ́n kó wá jẹ gbèsè kó wá sá lọ, àwọn èèyàn ẹlòmíì jẹ gbèsè, ó mọ̀ pé òun jẹ gbèsè, á tún máa bá ẹni tó jẹ gbèsè, á tún máa bá jà, á tún máa bẹ́ni yẹn jà pé kíníkan kò ń ṣe nǹkan tó dáa, pàápàá jùlọ fún kìrìsìtẹ́nì kò ń ṣe nǹkan tó dáa rárá. Ẹ jẹ́ kí á kíyèsára gbogbo àwọn ibi àwọn tá a ti jẹ lówó, tá a ti jẹ ń gbèsè, ẹ jẹ́ ká pè wọ́n lórí fóònù. Lágbájá tàmẹ̀dù, mo mọ̀ pé mo jẹ yín lówó báyìí o, ṣùgbọ́n tó bá wù yín tẹ́ bá lè dárí gbèsè mi jì mí, inú mi ìbá dùn, ṣùgbọ́n tẹ́ bá lè dárí jì mí, báyìí mo ṣe máa san, oye báyìí ni màá máa mú wá ní oṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lójoojúmọ́ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Gbogbo gbèsè tá a bá jẹ, Ọlọ́run á bá wa san. Gbogbo ẹ̀mí gbèsè, Ọlọ́run á faṣọ gbèsè ya lọ́rùn gbogbo wa. Lórúkọ Jésù, gbogbo ohun tó jẹ́ gbèsè, Ọlọ́run á bá wí nínú ayé wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ jẹ́ á sọ fún pé bàbá mi, ayérayé nínú àwọn ọ̀run, gbogbo ibi tí mo ti jẹ gbèsè àkókò, gbèsè májẹ̀mú, gbèsè owó, Olúwa rán ìrànlọ́wọ́ sí mi. Rán ìrànlọ́wọ́ sí mi, ìrànlọ́wọ́ láti san àwọn ìgbèsè tí mo jẹ. Olúwa rán sí mi. Olúwa rán sí mi. Ìwọ tí ó bá obìnrin opó ò ní san ìgbèsè rẹ̀, Olúwa san àwọn gbèsè mi. Gbogbo ibi tí mo ti jẹ gbèsè sí, Olúwa bá mi fàánú san gbèsè mi. Olúwa, gbogbo ibi tí mo jẹ gbèsè sí, Olúwa fàánú san ìgbèsè mi. Ọrọ̀ tí ó pọ̀, ọrọ̀ tó ń gbé ìgbèsè mi, Olúwa yọ̀ǹda ẹ̀ sínú ayé mi. Olúwa yọ̀ǹda ẹ̀ sínú ayé mi. Jésù Olúwa wa, àmín. A rí wípé obìnrin yìí nígbà tí ó da òróró sínú gbogbo ìkòkò tí ó dà tán, tó lọ bá ènìyàn Ọlọ́run sọ wípé kó lọ tà á, kó lọ san gbèsè tí ó jẹ, eléyìí tó kù pé kó máa fi tọ́jú ara ẹ̀. Ó di ẹni tó ní ànító àti àníṣẹ́kù. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, Olúwa, ìbùkún ànító àti àníṣẹ́kù tó ń gbé ìgbèsè mi, Olúwa yọ̀ǹda fún mi, yọ̀ǹda fún ilé mi, yọ̀ǹda fún ẹbí mi, yọ̀ǹda fún ìdílé mi. Ìbùkún tó ní ànító àti àníṣẹ́kù tó ń gbé ìgbèsè mi, Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi. Ẹ̀mí mímọ́ yọ̀ǹda ẹ̀ fún mi. Jésù Olúwa wa, àmín. Àdúrà kẹta. Ẹlòmíràn ohun tó jẹ gbèsè lé lórí kò ń ṣe nǹkan tó yẹ kó jẹ gbèsè lé lórí. Ẹlòmíì ojú kò kúrò ló mú kó jẹ gbèsè. Ọ̀rẹ́ mi ń ra mọ́tò, èmi náà máa rà á. Ọ̀rẹ́ mi ń ṣe gbá, èmi náà máa ṣe. Má wọ aago aláago ṣiṣẹ́, má wọ aago aláago sáré. Ọ̀rẹ́ mi ṣe gbá, èmi náà fẹ́. Irọ́, má ṣe bẹ́ẹ̀. Ó máa ń kó ọ̀pọ̀lọpọ̀ sí gbèsè. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, Olúwa, àwọn gbèsè tí mo ti fi ojú kòkòrò jẹ, Olúwa fàánú mú mi jáde. Olúwa fàánú mú mi jáde. Àwọn gbèsè tí mo ti fi ojú kòkòrò jẹ, Olúwa fi àánú mú mi jáde. Gbà mí lọ́wọ́ gbèsè. Fàṣọ gbèsè ya lára mi. Gbàṣọ gbèsè ní ọrùn mi. Olúwa, jẹ́ kí n ní ànító àti àníṣẹ́kù. Jésù Olúwa wa, àmín. Àmín ní orúkọ Jésù. Yorùbá bọ̀ wọ́n ní kò ń dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ oge. Ohun tí a máa rí gbéyẹ̀wò lénìí ni tí a ti gbéyẹ̀wò náà ní ìgbèsè. Ọlọ́run á faṣọ gbèsè ya lọ́rùn wa. Olúwàbùkọ́lá aya kó tẹ́mu sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ni ó wà lórí ètò lénìí, nígbà tí a tún máa pàdé lórí ètò Kò sí Mìmí ní ọjọ́ mìíràn. Ó dàbọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ private chat mi, bóyá ní nǹkan àbí ohun méjì láti bá mi sọ, 08038464250 tẹ private chat mi. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe sórí YouTube channel wa, iná ò ní tó wo yín, ẹni wówó tí o. Lórúkọ Jésù Kristi, ibi tẹ́gbẹ́ yín bá ti náwó, ẹni nájú ń bẹ̀. Nígbà tí a tún máa pàdé, ó dàbọ̀.